borí bá ti kún ká ránṣẹ́ palábẹ́ odò òkun ẹ̀kọ́. borí bá ti kún ká ránṣẹ́ palábẹ́ odò òkun ẹ̀kọ́ mú ẹ o. ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ. olùkọ́ àgbà Láàjì Àbáàsì àpàtẹ ìtàn mọ́kúta o. èèyàn tó bá mojú ògún ní dàbí nírè kì í ṣàmọ̀rí wọn. ká sọ̀tàn kó kún kẹ́kẹ́ láì sáyọ̀ kúrò olùkọ́ àgbà lónìí yẹn. gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n nílẹ̀ yìí lókè òkun ni wọ́n ń kan sára sí fún iṣẹ́ ọpọlọ pẹ̀lú àgbékalẹ̀ èdè èyí tó retí gbọ́. olùkọ́ àgbà Láàjì Àbáàsì Ọlọ́run ọba ló rán ẹ. ìtàn Yorùbá kò tiẹ̀ gbọ́dọ̀ kú tó dọ̀wọ́ gbogbo wa. borí bá ti kún ká ránṣẹ́ palábẹ́ odò òkun ẹ̀kọ́ mú ẹ o. ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ. olùkọ́ àgbà Láàjì Àbáàsì àpàtẹ ìtàn mọ́kúta o. láyé ọjọ́ sí gbogbo ohun tó ṣẹlẹ̀ kọ́lá fojú rí o. ọ̀làjú ò lè dé ká fojú egbò tẹ́lẹ̀ Yorùbá ká ronú wa. ogun ò lè gùn tó má níbi tó ti bẹ̀rẹ̀ ká rántí orísun wa. ohun tó ṣẹlẹ̀ láyé ọjọ́ sí tẹ́nìkan ò mọ ìtàn ní òròyìn ní gbogbo wọn. olùkọ́ àgbà Láàjì Àbáàsì ikú kan ò ní ẹ̀ pa. olùkọ́ àgbà Láàjì Àbáàsì àpàtẹ ìtàn mọ́kúta o. borí bá ti kún ká ránṣẹ́ palábẹ́ odò òkun ẹ̀kọ́ mú ẹ o. ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ. olùkọ́ àgbà Láàjì Àbáàsì àpàtẹ ìtàn mọ́kúta o. borí bá ti kún ká ránṣẹ́ palábẹ́ odò òkun ẹ̀kọ́ mú ẹ o. ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ. olùkọ́ àgbà Láàjì Àbáàsì àpàtẹ ìtàn mọ́kúta o. mo tún kí wa o, mo kí wa bí mo ṣe máa ń kí wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tẹ́ ti lè máa gbọ́ mi kedere. ẹ mọ̀ tún kó àbọ̀ sórí ètò yín, ètò wa ìtàn Yorùbá pẹ̀lú ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín Láàjì Àbáàsì tí gbogbo ìlú ń pè ní olùkọ́ àgbà. àkọ́kọ́ mo dúpẹ́ fún Ọlọ́run ọba ṣẹ̀dáyé ọba ṣẹ̀dá ọ̀run ọba tó ṣe wípé òun ló fún mi ní ọgbọ́n òye pẹ̀lú ìmọ̀ tó fi ní máa ṣe ọmọ aráyé lóore. bákan náà mo sì dúpẹ́ fún gbẹ̀yìn alátìlẹyìn mi káàkiri tìbútòrò àgbáyé. ẹ̀ tó ṣe pé ẹ̀yin gangan ni ìtàn Yorùbá, ẹ̀yin gangan ni Láàjì Àbáàsì, ẹ̀yin gangan ni olùkọ́ àgbà. ẹ̀yin lẹ̀ ń dá sọ̀rọ̀ wa pé ìtàn àti àṣà wa bóò ni ò ṣe ní parẹ́, bóò sì ni ò ṣe ní di ohun tó ń wọ òkun. mo mọ̀ lóore o, gbogbo ẹ ṣe ń ṣe àtìlẹyìn fún wa káàkiri tìbútòrò àgbáyé, mo mọ̀ lóore o. bẹ́ẹ̀ ṣe fẹ́ kí ìtàn wa àti àṣà wọ́n parẹ́, ẹ̀yin náà ẹ̀ ní parẹ́ mọ́ ayé lára. bóyá ìṣe wa ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́ lórí ètò yìí, ètò wa ìtàn Yorùbá, abala méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ní abala ètò ìtàn Yorùbá ń ló pín sí. ẹ̀rí abala àkọ́kọ́ òun náà ni abala àmọ̀dájú, níbi tá a ti máa ń sọ fún wa nípa àsìwé ọ̀rọ̀ tàbá sì gbọ́ ọ̀rọ̀ tàbá sì pa òwe tàbí àwọn nǹkan àmì ńláńlá ní ilẹ̀ Yorùbá. wá rí abẹ́lẹ̀ lẹ́ẹ̀kejì wáyé ẹ̀wẹ̀ òun náà wá ní abala ìwádìí ìjìnlẹ̀ tá a ti máa sọ fún wa nípa àwọn ìtàn tó jẹ́ ojúlówó tí kì í ṣe àlọ́ tàbí àròsọ. bí ìtàn ṣe wá tá a gbọ̀n yẹ̀wò yẹ́bẹ́yẹ́bẹ́, bẹ́ẹ̀ náà ni a ṣe gbé kalẹ̀ tá a sì sọ fún wa kó bàa lè jẹ́ àǹfààní fún gbogbo ọmọ òótù òjíire. náà ni abala ìwádìí ìjìnlẹ̀.
bàbá náà ṣe wá mọ̀ yìí pé èmi nìkan kọ́ ni mo máa ń wà ní orí ètò ojú tó lé ojú tó ko òun náà ti wà nítòsí ọmọ wọlé bọ̀ kàtà kàn ojú tó lé ojú tó ko. Ẹ káalẹ́ bàbá mi. Ojú tó lé. Ogun ọ̀fẹ́. Ojú tó lé. Bàbá mi o. Àkú àsìkò pọ̀pọ̀ ṣèṣe tọdún àwẹ̀ yìí. Bàbá ó rí pé ó yẹ ká ti bẹ̀rẹ̀ ní aago 8 tẹ́lẹ̀ nígbà tó yí pé wọ́n lónìí láàkà sámú ló fà ní ètò fi lọ́ra díẹ̀ kó tó di pé a bẹ̀rẹ̀. Mo kí gbogbo mùsùlùmí jákèjádò tìbútòrò gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé pé a kú ọdún àwẹ̀ wa yìí ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ rẹ̀ iná ni yóò rí òpin rẹ̀. A gbà nínú àlàáfíà ara ni o, a ní gbà nínú ìdùbúlẹ̀ àìsàn, a sì ní gbà nínú ìdè nínú àlàáfíà ara iná ni a ti gba ààwẹ̀ ti ọdún yìí. Bá a ṣe ń gbà á bọ̀ tọ́lọ́run sì ń fún wa gbà, Ọlọ́run fún wa ní eléyìí náà gbà ní ìrọ̀rùn, Ọlọ́run fún wa gbà ní ìrọ̀rùn. Bákan náà ni mo dúpẹ́ ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹnjìnìà Michael Olóòtú láti orílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹnjìnìà Michael Olóòtú ṣe ń tó jọ mí lójú. Wọ́n gbé ẹ̀rọ nìkan lára àwọn ẹ̀rọ tá a nílò fún irinṣẹ́ wa láptọ̀pù ńlá ni wọ́n gbé sọwọ́ sí wa láti lè máa fi ṣètò. Ògán náà la fi ń ṣe ètò ní ọwọ́ báyìí torí pé ẹ tó bá ṣe ní lóore ọpẹ́ ni à ń dú torí pé ó ń lọ déédé pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé tó ṣe pé a dẹ̀ ti ń pọn ògbẹ rẹ̀ lọ́jọ́ tó ti pẹ́. La máa sọ pé kì í ṣowó nìkan o, kò bá jẹ́ irinṣẹ́, kò bá jẹ́ àwọn nǹkan èlò nígbà bá parí rẹ̀ tán tààlẹ́ yìí a fi ń gbìdánwò irinṣẹ́ wò pé bóò ni ó ṣe rí ni nígbà bá wá parí iṣẹ́ ní orí rẹ̀ tán àwa náà wà á máa rí ìyàtọ̀ pẹ̀lú gbogbo nǹkan bí ètò ṣe máa lọ bí gbogbo nǹkan ṣe máa lọ létòlétò. Mo dúpẹ́ torí pé ẹni tó bá fúnyàn ní irinṣẹ́ tó ṣe yí pé ó ń súnmọ́ mílíọ̀nù kan ní àwọn láptọ̀pù gbàlódé tó ṣe yí pé nígbà tí ẹ̀ sí gan ìka la fi ń sin fingerprint ní touch screen dẹ̀tún ni tó gbé ojú náà láti máa tẹ̀ gbogbo ẹni tí a bá ń ṣe ní ètò. Mo dúpẹ́ lọ́wọ́ ẹnjìnìà Michael Olóòtú láti orílẹ̀-èdè Amẹ́ríkà. Àpadà sí ibú àpadà sí ìgbà kò ní bá yín o àti gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ ìtàn Yorùbá pátá àtẹ̀yìntẹ́ jẹ́ alátìlẹyìn wa. Mo dúpẹ́ o, mo mọ̀ lóore torí Yorùbá sọ pé yínníyínní kẹ́ni sèmí bó ṣe rí nù ojú tó lé ní abala àmọ̀dájú ń bọ̀ lọ fẹ́ ká lọ. Bàbá mi lábala àmọ̀dájú ọ̀rọ̀ kan wà tí ẹ ti sọ, mo fẹ́ kẹ́ ẹ bá mi tún náà ń bẹ̀ dáadáa lórí ọ̀rọ̀ igi kan tó wà nínú Ògbómọ̀ṣọ́ tó jẹ́ pé kì í wọ́wé. Igi ẹgbẹ́ gi ò kì í wọ́wé báwọn ṣàlàyé ní kì í ṣe rí bò lọ́rọ̀ gi sì jẹ́. Igi tí kì í wọ́wé nílùú Ògbómọ̀ṣọ́ ọ̀kàrẹ̀láì ojú tó lè. Sórí tá bá ń sọ̀rọ̀ nípa àwọn nǹkan àmì àbí àwọn nǹkan àrísàmì tí ọba aṣẹ̀dá dá sí ayé ọ̀pọ̀ lóníranran ó sì pọ̀ lọ jaburata ní àwọn nǹkan oníranran tí ọba aṣẹ̀dá dá. Lára àwọn nǹkan bẹ́ẹ̀ iná ni igi tí ń bẹ ní Ògbómọ̀ṣọ́ níwájú ààfin bàbá mi Onísàpá. Ibẹ̀ ni wọ́n ń kọ́ ààfin Onísàpá tuntun tí wọ́n ń kọ́ lọ́wọ́. Igi yìí kèé wọ́ ewé tó bá tó àsìkò tí ó wàá wọ́ ewé rẹ̀ máa ń rẹ̀ sínú ihò igi ni kèé jábọ́ sílẹ̀ lẹ̀ ojú tó lé. Ìmọ̀ wọ̀ sínú ihò igi ni. Kí ni ihò igi bàbá? Ihò igi ni pé ihò tí ń bẹ láàrin igi. Ihò kan bẹ́ẹ̀. Ó lè jẹ́ pé nínú báyìí ni yóò ra jìn lọ́nú, ó sì lè jẹ́ pé láàrin ìgbà tí igi bá pẹ̀ka yóò wá jí kòtò nú. Ihò igi ìní máa wọ́ ewé sí. Ìyàtọ̀ tí kàn bẹ láàrin òun àti igi ńlá ti ìlú Ìwó ní Amẹ́rẹ̀ ni wípé èyí rí ewé igi ńlá rárá. Òun etí ẹ̀ kanlẹ̀ kì í wọ́ síbi kan bá kátìkò tí igi lọ́wọ́ ewé kíní wọn wà bí ẹ̀gbọ̀n òwú yóò bò yóò wá sùúrù biribi pẹ̀lú ìjì ńlá yóò wá gbé lọ bí igi ńlá ṣe ń wọ́ ewé ń ti ẹ̀nu. Ṣùgbọ́n ti ìlú Ògbómọ̀ṣọ́ ní ààfin Onísàpá ní Ògbómọ̀ṣọ́ inú ihò igi ní máa ń wọ́ ewé náà sí. Gbogbo ewé yóò rẹ̀ sínú rẹ̀ ni inú ẹ̀ náà ni ó sì jẹrà sí. Ìyàtọ̀ tí ń bẹ́ẹ̀ nù bó ṣe rí nù ní abala àmọ̀dájú. Mò ń bọ̀ ká wá kàn lọ abala ìwádìí ìjìnlẹ̀.
bàbá mi. tá a bá sọ̀rọ̀ fún wa nípa ìtàn nílẹ̀ Yorùbá, tá a bá ń sọ fún wa nípa ìtàn láàrin àwọn ọmọ òtù òjire, àdúpẹ́ o níbi tá a ti bẹ̀rẹ̀ àti ibi tá a bá dé àti ibi tí ọba ṣẹ̀dá tó ní kí ìtàn Yorùbá kó tàwé dé kó sì gbòòrò dé lónìí. àdúpẹ́ yìí pé ìwádìí ìjìnlẹ̀ ńlọ́sọ̀wádìí ààrẹ òpìtàn ní ilẹ̀ Ìbàdàn, ìwádìí ìjìnlẹ̀ ló sì sọ wá di olùkọ́ àgbà káàkiri tìbútòrò àgbáyé. Ojútólé, ìwà fẹ́ kó o farabalẹ̀ torí pé iṣẹ́ ìwádìí tó jinlẹ̀ ní alẹ́ yìí mo sì fi ń dúpẹ́ lọ́wọ́ bàbá mi o, Alhaji Moshood Gbọ́lágadé Akéré. Ojútólé, bàbá tí mo dákọ̀ yìí ìní mọ́gàjì ilé Akéré ní ìta mẹ́rin ní ilẹ̀ Ìbàdàn. Mọ́gàjì Akéré ní ìta mẹ́rin ní ilẹ̀ Ìbàdàn ló òun ló ṣe agbátẹrù ìtàn tá a fẹ́ gbọ́ lálẹ́ yìí, tàbí ká tiẹ̀ pé ní ẹ̀rí ọ̀rọ̀ gan tá a pe àkọlé rẹ̀ ní àwọn balógun Ìbàdàn. Ojútólé, kí ni mo pè é? Àwọn balógun ilẹ̀ Ìbàdàn. ọ̀kàrẹ̀ láì ó jẹ́ tó bá ń fi ilẹ̀ Ìbàdàn kún bó ṣe bẹ́ẹ̀ ṣe ń pè nù nínú èdè ilẹ̀ Ìbàdàn, wọn á ní ilẹ̀ Ìbàdàn torí pé ibi tí Ìbàdàn rúwé sí tọ́ta gbò sí ó pọ̀ dáadáa ó pọ̀ dáadáa. Tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn balógun tó ti jẹ ní ilẹ̀ Ìbàdàn, ẹ jẹ́ ká láyé wa torí pé lẹ́nu ọjọ́ mẹ́ta ọ̀rọ̀ kan ń lọ tó ń jà káàkiri nípa yí pé balógun ni bàbá mi, balógun kọ́ ni bàbá mi. Ní nǹkan bíi ọdún tó lọ ìlọ̀rọ̀ ẹ ti bẹ̀rẹ̀ nínú àwọn ilé ọlá nìbàdàn, ìnílé Awánibákú Eléǹpé, wọ́n sì ti jẹ baálẹ̀ nínú ilé ìrí àbíkárí, wọ́n ti jẹ Olúbàdàn nínú ilé ìrí. Àmọ́ ẹni tó jẹ́ mọ́gàjí wọn ìní àwọn bá jáde o, wọ́n ní bàbá àwọn náà o ara àwọn balógun ilẹ̀ Ìbàdàn ni Ojútólé Sòǹdè. Wọ́n sì ní ṣé 140 years àbí nǹkan kọ́ ni tó ti gbéṣẹ̀ gẹ́gẹ́ bíi balógun ńlá wọn fẹ́ jẹ. Wọ́n bá tẹ̀ sí orí Facebook. Nígbà mo rí i mo bá fèsì pé ẹ ǹlẹ́ o, bàbá yín è ṣe balógun ilẹ̀ Ìbàdàn o, kò sókọ bàbá yín lára ó kọ balógun o. Ká tó wí ọmọ Olúyẹdùn tí bàbá tiẹ̀ jẹ baálẹ̀ Ìbàdàn àbí ká sọ pé Kakanfò síbàdàn lẹ́yìn Mọ́yẹ̀ Okùnadé tó ń ṣẹlẹ̀ kejì níbàdàn tòní, òun náà bá ní rárá o ó dì ní o, bàbá yín ò jẹ balógun. Ojútólé, ó di mélòó? Ó di méjì bàbá. Nígbà tá a tún rí Adéwálé Ìbíkúnlé, olóyè Adéwálé Ìbíkúnlé tí ń ṣe ọmọ balógun Ìbíkúnlé, àrọ́mọdọ́mọ balógun Ìbíkúnlé, ó sì mọ ìtàn púpọ̀. Òun náà bá ní rárá o bàbá yín ò jẹ balógun Ìbàdàn o. Ojútólé Sòǹdè. Ó di mẹ́ta bàbá mi. Nígbà ọ̀rọ̀ wá rí báyìí, ọba di pé àwọn àgbààgbà ìlú náà bá tó ń dá sí i. Bàbá mi Alhaji Teslim Abíọ́dún Olúgbòde tí bàbá tiẹ̀ náà ti jẹ baálẹ̀ Ìbàdàn ọba Ìbàdàn, tí Ìbíkúnlé tá à ń sọ̀rọ̀ rẹ̀ tó jẹ balógun fún, òun náà ní rárá o bàbá yín ò jẹ balógun Ìbàdàn. Ó di mélòó? Ó di mẹ́rin sàǹkọ̀ bàbá. Ojútólé, nígbà tá a tún wí jagun Olúbàdàn tilẹ̀ Ìbàdàn Alhaji Abíọ́lá Ọlámbíwọn nínú Arúlógún, olóyè ìlú Ìbàdàn ni, òun náà ní rárá o bàbá yín ò jẹ balógun ilẹ̀ Ìbàdàn. Ó di mélòó? Ó di márùn bàbá mi. Nígbà táwa rí ilé ní bàbá mi ò torí ogun dáyún rúgbọ̀n sí yọ̀tọ̀mí ọmọ balógun Akéré tí bàbá tiẹ̀ jẹ balógun fún Basọ̀run Ògúnmọ́lá, Alhaji Moshood Gbọ́lágadé Akéré ní rárá o àwọn ọ̀gbọ́nù tẹ̀rí o, bàbá yín ò jẹ balógun ní Ìbàdàn. Ó di mélòó? Ó di mẹ́fà bàbá mi. Àwa wí níbẹ̀ ní àwọn fẹ́ lọ, àwọn ó sì lọ sáàfin. Ilé bàbá wa Olúbàdàn tilẹ̀ Ìbàdàn àti ìgbìmọ̀ lọ́balọ́ba àgbọn káńsù Ìbàdàn bá ní rárá o àwọn ọ̀wẹ́ kọ̀mù yín ò torí pé bàbá rẹ̀ ṣe balógun ilẹ̀ Ìbàdàn. Ojútólé, ọ̀rọ̀ yìí wá kúregbé ó lọ. Nígbà tó wá di oṣù tó lọ ìyún oṣù kẹta ọdún 2021,
ni mo bá rí ìpè Alhaji Teslim Abiodun Mọ́gàjí Olúgbòde pè mí. Bàbá mi jagun ilẹ̀ Ìbàdàn, jagun Olúbàdàn, olóyè Abíọ́lá Ọláńbí wọn nínú Arúlógún, àwọn náà bá pè mí. Bàbá mi Akéré náà bá pè mí. Ìpàdé wà o ní ààfin Olúgbòde ní ìtàbálẹ̀ Olúgbòde. Nígbà tí màá fi débẹ̀, gbogbo àwọn ìdílé jagunjagun táwọn bàbá ńlá wọn fi ara gba ọfà, tí wọ́n fara gba ẹ̀tù, tí wọ́n fara gba ọ̀kọ̀ fún Ìbàdàn, wọ́n ti wà níbẹ̀. Olóyè Abíọ́lá Arúlógún jagun Olúbàdàn tilẹ̀ Ìbàdàn lè jókòó gẹ́gẹ́ bí ẹni tó ń sojú Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. Ìfẹ́ ká máa dé o, ká máa dé o. Nígbà tí wọ́n sọ̀rọ̀, jagun Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ní adúpẹ́, ọmọ Olúyẹdùn rèé, ọmọ Ìbíkúnlé rèé tí wọ́n mọ ìtàn. Paríparí ẹ̀ ní wípé ààrẹ Lájí Àbáàsì tó jópìtàn tiwa tí bàbá wo Olúbàdàn tilẹ̀ Ìbàdàn fọwọ́ sí, òun náà ti wà níkàlẹ̀. Oníkálukú bá bẹ̀rẹ̀ sí ní mú ẹ̀rí wá, wọ́n mú ẹ̀rí wá. Ibẹ̀ mo ti wá gbọ́ yí pé ṣèbí ọmọ wa ni bá kú, ẹni tó dàgbà jù nínú ilé yín jọ́tà ẹ gbé wá sípàdé gbogbo ìdílé jagunjagun ilẹ̀ Ìbàdàn. Èyí tí wọ́n sọ ni pé Ìkirè ń bàbá yín ti jẹ balógun rí kó tó wá Ìbàdàn, pé kò ń ṣe balógun Ìbàdàn, pé kílẹ̀ tó wá gbé ọ̀rọ̀ yìí jáde sí. Ìyẹn ni wípé ẹni tó torí pé nìbàdàn kì í ṣe pé ẹni tó bá dàgbà jù la fi ń jẹ mọ́gàjì, ọ̀tọ̀ ló lórí ẹbí, ọ̀tọ̀ ní baálé, ọ̀tọ̀ ní mọ́gàjì. Bí Ojúṣẹlẹ́ṣẹ kéré tó yìí, àwọn bàbá tó ṣe pé àwọn ọmọ wọn gan tó ó bí, wọ́n lè wò pé ọ̀dà ìwọ la fi ọ jẹ mọ́gàjì, torí pé àkàsọ̀ tó fẹ́ gùn pọ̀ kí oyè Olúbàdàn bá lè wọlé wọn. Ibi tẹ́ni tó bá ti lé láàdọ́ta ọdún bá ti ń du àrùn pé òun fẹ́ jẹ mọ́gàjì, ń tanra rẹ̀ ni. Torí náà bàbá yìí sì sọ̀rọ̀, èwo wá tún ni ìtẹ́ tún gbé jáde. Ọ̀rọ̀ yìí wọ́n fà lọ wọ́n fà bọ̀ débi yìí pé ọ̀rọ̀ wá pọ̀ ń bẹ̀. Gẹ́gẹ́ bí ààrẹ òpìtàn tó ṣe pé ìlú Ìbàdàn náà la sì jẹ́ sí, èmi náà ṣàlàyé bẹ́lẹ̀ ṣe rí nì bẹ́lẹ̀ ṣe rí nì, àmọ́ kọ́rọ̀ ọmọ bá wà á dojúrú ojú tó lé. Mo wá fẹ́ farabalẹ̀ wá sọ àwọn wo ló jẹ balógun nìbàdàn àti bó gangan ni ọ̀rọ̀ ṣe rí ní tààràtàrà. Ẹ wá farabalẹ̀ o, ẹ má bá wa sí ètò nítorí pé ẹ̀kọ́ mo fẹ́ kó jẹ́ o, ẹ̀kọ́ mo fẹ́ kó jẹ́ fún wa. Ẹ ti mọ tó olùkọ́ àgbà, èmi èébú yàn bí èèyàn bá gbé wá, tó bá ṣe pé irọ́ ló bá gbé wá, ń dá padà fún. Bí èèyàn bá sì gbé ìtàn wá tó ṣe wípé a rí pé òótọ́ nìtàn tó ń sọ àmọ́ àgbékalẹ̀ ló kù, àbá yanjú ẹ̀, ẹ farabalẹ̀. Ìjà kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ibi tó yẹ ká ti bẹ̀rẹ̀ ìtàn. Ẹ jẹ́ ká lọ gbé ọ̀rọ̀ níbi tó yẹ ká ti gbé ọ̀rọ̀ gan. Ìta gbọ́ tí àwọn àgbàlagbà àti àwọn olùtọpinpin àti àwọn ẹ̀rí tó fojú hàn, ìlú Ìbàdàn yìí ló tóbi jù ní gbogbo tí ń jẹ́ ilé èèyàn dúdú kí mo pè é. Ìlú Ìbàdàn ló tóbi jù ní gbogbo tá à ń pè ní èèyàn dúdú bàbá mi. Ó rí i pé àwọn tó wà ní Egypt, àwọn Libya funfun làwọn tí wọ́n. Áfíríkà náà lájọ wà àmọ́ àwọn ò dúdú láwọ̀. Ṣùgbọ́n tá a bá ń sọ̀rọ̀ Cairo ló tóbi jù, àmọ́ tá a bá ń sọ̀rọ̀ pé nílé èèyàn dúdú o, ìlú Ìbàdàn ló tóbi jù. Ọ̀dà bóò ló ṣe wá rí tí wọ́n bá sọ ayé mọ́yẹ̀ wọ́n ní Lágelú jẹ, nígbà Lágelú wọ́n bá tó bẹ̀rẹ̀ sí ní gbé látòrí mọ́yẹ̀. Bóò lọ̀rọ̀ Lágelú gan ṣe jẹ́ kó tó kàn mọ́yẹ̀, ìjẹ́ kọ́kọ́ rọra yànnà náà. Mọ́yẹ̀ okùn adé ojú tó lé. Lógun ọ̀fẹ́. Ìkọ́lọ́tẹ ìlú Ìbàdàn, à ń pe alágbára kan ní Lágelú kí mo pè é. Lágelú. Ìtí àwọn àgbà sọ fún wa ni pé ní nǹkan bí ọdún 1470 ojú tó lé ọmọ gbégègélé yóò ti máa tó bí sọ pé yóò ti máa súnmọ́ àbí kó súnmọ́ bí 600 years sí lọ́nu.
ní nǹkan bí ọdún 1470 ìní àwọn Bìíní ìlú Bìíní ní ìpínlẹ̀ Ẹdó ìní wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ogun ja ilẹ̀ Èkó Arómisá lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ kò wá sáwọn tí wọ́n ń gbógun tì lára àwọn tó wá jẹ́ ọlá tí wọ́n sì lóókọ ní Èkó àwọn náà ní Ìdó sọ pé Ìdó ń bẹ lẹ́kọ̀ọ́. Ìdó ń bẹ nílùú Èkó bàbá mi. nígbà tó ọ̀rọ̀ yìí wá le kí àwọn Ìdó wá ránṣẹ́ lọ sí Ilé Ifẹ̀ ẹ gbà wá o àwọn Bìíní ni wọ́n gbé ogun dé o. nígbà tọ́rọ̀ rí báyìí à ń pè nìkan ní Òde Ìlódè ní Ilé Ifẹ̀ ibẹ̀ ni jagunjagun alágbára tá à ń pè ní Lágelú ìló wà. báyìí ni bàbá wa Ọ̀nìrìṣà ìní wọ́n ṣe gbé Lágelú dìde pé Lágelú ọ̀yá o wà lọ jẹ́ pé Onídò kọ́ wà lọ jẹ́ pé Onídò wà lọ gbógun lọ Èkó kọ́ lọ bá àwọn Bìíní kọ́ lọ jóyè wọn yí pé ó tún fẹ́ sì wà lódìdí o àìṣe ẹyọ ojú tó lé sóńdè. àmọ́ ìgbà tó ń bọ̀ ó kú òlé orílẹ̀ ó kọjá Òwu ó wá bọ́ sí orílẹ̀ Ẹ̀gbá àwọn Ẹ̀gbá Gbágùrà ibẹ̀ ló bọ́ sí nígbà tó sì ń lọ sọ́dọ̀ àwọn Ẹ̀gbá Gbágùrà ọ̀dọ̀ ọba ńlá wọn tí ń sọba Ìdó ìgangan lọ́lọ́ ẹni táwọn àgbà sọ fún wa ni wípé láti Ìdó ti Èkó ilé wọn ti ránṣẹ́ wá sí Ìdó ti Gbágùrà tó ṣe olúùlú wọn Ìdó náà ló ti di Ìdó local government Ìdó tá a bá ń lọ sọ́nà Èrúwà òdìdí ọba aládé ni wọ́n níjọ́ nígbà tí ó débẹ̀ ó kí wọ́n sì kó ọmọ ogun sọwọ́ fún Òjútólé Sóńdè. Òǹdè bàbá mi o. ó tún wá kú ọ̀nbẹ̀ ó wá lọ sí Ìsàrà ọba tí ń bẹ lórí àpèrè ní Ìsàrà nígbà náà ni à ń pè ní ọba Adéyẹmọ kí mo pè é. ọba Adéyẹmọ. Onísàrà Adéyẹmọ òun náà tún kó ọmọ ogun fún Lágelú ó tún kú ọ̀nbẹ̀ ó lọ sí Ọ̀tà torí àwọn Àwórì ló ní Ọ̀tà àwọn náà tún kó ọmọ ogun fún ó tún lọ sí ọ̀dọ̀ Oníṣẹ̀rí ó lọ sí Ìṣẹ̀rí wọ́n tún kó ọmọ ogun fún un báyìí ni ó ṣe jẹ́ pé gbogbo ogun ńlá tí wọ́n gbàjọ fún Lágelú ló gbé kọjá sí Èkó ní Ìdó ó bá àwọn Bìíní jagun ó ṣẹ́gun wọn ó sì fojú wọn rí mọ̀ bóyí pé jagunjagun kan ń bẹ o tá à ń pè ní Jagunà Lágelú Jagunà Lágelú ó jagun o ó ṣẹ́gun àwọn Bìíní ẹni mo fi sọ́ọ̀rì pé àgbà kan ọba Rídíwánù Akílú àbí ó ní pé Èkó èsì ara ilẹ̀ Yorùbá páwọn Bìíní lónìí mo ní àbábá fẹ́ gbọ́ ìtàn ni àsìkò sì ń bọ̀ tí ń wàá sọ lẹ́yọọyọ Òjútólé àsìkò ń bọ̀ gbogbo nǹkan náà ló ní tàn èyí sì sọ ibi tí àmì ti ń bẹ ní òkun àti ọ̀sà tó jẹ́ ti pé ti ṣẹ̀ǹbáyé pé lẹ́yìn ilé o èyí tó kù lẹ́yìn omi Ilé Ifẹ̀ kọ́ lónìí ọ̀rọ̀ pọ̀ ń bẹ ṣùgbọ́n tá a bá mọ̀ tán ìmọ̀ dojú rú ṣùgbọ́n tá a bá mọ̀ tán tá a bá sì lè tọ́ pínpín wọ́n máa ń ní Yorùbá ò ní tàn àṣẹlẹ́mọ̀ ní tàn Yorùbá ò ní tàn ẹ lọ bá gbogbo àwọn ọba tó ti jẹ́ ìlú kọ̀ọ̀kan kálukú ọmọdé akọ bàbá kan lọ́yẹ ọba kìnnìkan lọ́jẹ wọn ò ní tàn wọ́n sì lè kà odidi ọ̀rọ̀ bòmíì lọ́jọ́ iwájú. lẹ́yìn ìgbà tí Lágelú jagun tó ṣẹ́gun ó padà oníkálukú àwọn tó fi akọni ṣọwọ́ wọ́n padà oníkálukú gba ibi tó ti wá lọ àmọ́ ó wá padà sọ́dọ̀ Adéyẹmọ ní òde Adéyẹmọ là ń pè ní Ọdẹmọ Onísàrà nígbà padà sí ọ̀dọ̀ Adéyẹmọ Ọdẹmọ Onísàrà ó gbé bẹ́ẹ̀ ó ṣe fàájì ìwà ni Onídò wá gbọ́ tí ń ṣe ọ̀kan pàtàkì lára àwọn ọbẹ̀ Ẹ̀gbá mẹ́ta nígbà náà pé ẹ bá ń pé Lágelú wá o kọ́ wá ṣe fàájì lọ́dọ̀ tèmi náà wọ́n sì gba Lágelú wọ́n gbà tọwọ́ tẹsẹ̀ nígbà wọ́n gba Lágelú tọwọ́ tẹsẹ̀ ibẹ̀ ni Onídò ọba aládé ìṣẹ̀ǹbáyé ọba tó níyà adé ni ló ti wá fún Lágelú ló ti wá fún ní ilẹ̀ pé gbogbo bí ìhòòpọ̀ jagun ọ̀ṣẹ́gun àfijìhàn gbogbo tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti ẹni Òjútólé Sóńdè. Òǹdè bàbá mi. àmọ́ bá a bá rán ní ṣe pé ká lọ jagun a gbọ́dọ̀ fàbọ̀ fún ẹni tó rán ni
ìní Lágelú padà sílé Ifẹ̀ sí. Nígbà Lágelú padà sílé Ifẹ̀ àwọn èèyàn rẹ̀ ń bẹ níbi tí Onídò fún un torí pé igbó Òparà ìlọ́kọ́kọ́ dúró sí, kò tún pẹ́ ń bẹ̀ tó fi padà lọ bá Onídò. Nígbà ó pẹ́ ìgbà tágbà dé ó padà wá láti wá jókòó ti àwọn èèyàn rẹ̀. ní tá a gbọ́ ni pé ibẹ̀ náà la sin Lágelú sí. Ibi tá a sì sin Lágelú sí wọ́n ní àwọ̀tán iná ló wà. Àwọn ìdílé Lágelú àwọn tó jẹ́ Ìbàdàn ojúlówó ọmọ Lágelú tó bá dèlú Abẹ́òkúta wọ́n ń bẹ ní Abẹ́òkúta lónìí, tó bá délẹ̀ Ìbàdàn wọ́n ní tàn bàbá ńlá wọn lọ́wọ́. Mọ́kọ́lá ń bẹ ń bẹ, gbogbo àwọn ìlú Ẹ̀gbá tí ogun fọ́njọ́ gbogbo wọn ń bẹ l'Abẹ́òkúta, òǹkálukú sì mọ̀ tán lé wọn. Ojú tó lé bíyàn ó ṣe rí nù. Báyìí ni Lágelú ṣe padà wá tó sì jókòó tó kú sí Ìbàdàn tí ẹ ṣe pé Ilé Ifẹ̀ ló kú sí, tá a sì sí tó ṣe pé a bẹ̀rẹ̀ sí ní ìjọba lẹ́yìn Lágelú. Olúbàdàn kìíní, Olúbàdàn kejì, Olúbàdàn kẹta, Olúbàdàn kẹrin, Olúbàdàn karùn-ún, nígbà wá dayé Olúbàdàn kẹfà tó wá fi di Olúbàdàn keje. ìní tá a fẹ́ sọ yìí wá ṣẹlẹ̀. Ojú tó lé, lóògùn ọ̀fẹ́ bàbá ojú tó lé. bàbá mi o. Olúbàdàn tí àwọn àgbà jóyè wa pé ń bẹ lórí àpèrè ńgbà náà ni Olúkìrán. Kí mo pè é? Olúkìrán. Olúkìrán ni Olúbàdàn tó jẹ káyìn tó jẹ́ ẹ̀jẹ̀ Lágelú tí ń ṣe ẹlẹ́ẹ̀keje tí ogun Òwu àti Ìjẹ̀bú àti Ifẹ̀ fi ṣẹlẹ̀, tí sì ń gùn sí tó wá láti Ilé Ifẹ̀ tó fogun fọ́ Òwu. Rabaraba rẹ̀ ni wọ́n fi lọ sí Ìbàdàn tẹ́ fogun fọ́ Ìbàdàn. Ìbàdàn kejì inú ọ̀rọ̀ ń bọ̀ ńbẹ̀ lọ́jọ́ iwájú. Lẹ́yìn ìgbà tí wọ́n jagun yìí tí wọ́n fọ́ ogun yìí tán, kì ń gé kúrú, ìlú kúrò lọ́wọ́ àwọn Ẹ̀gbá. Ara àwọn ìlú Ẹ̀gbá Ìdó torí àwọn wọn tulẹ̀ fún Lágelú, ó bọ́ lọ́wọ́ wọn, gbogbo wọn sá. Lẹ́yìn ìgbà náà sì ń gúúsì ó padà sí Ilé Ifẹ̀. Bí Lágelú náà ṣe sí lákọ̀ọ́kọ́ ó wá fa àkóso àtagbára lé Mọ́yẹ̀ Okùnadé lọ́wọ́. Ojú tó lé sóńdè. Àgbọ́yé bàbá mi. Nígbà tó fa àkóso lé Mọ́yẹ̀ Okùnadé lọ́wọ́, nígbà ayé Mọ́yẹ̀ Okùnadé ní ìlú Ìbàdàn, àyàn olóyè kankan dàbí Alára. Àwọn Ifẹ̀ wọ́n ń ṣèjọba tiwọn, àwọn Ìjẹ̀bú wọ́n ń ṣèjọba tiwọn, Ẹ̀gbá ń ṣèjọba tiwọn, bẹ́ẹ̀ làwọn Ọ̀yọ́ wọ́n ń ṣèjọba tiwọn. Ojú tó lé òǹkálukú wọn lólórí. Fún àpèjúwe, Mọ́yẹ̀ Okùnadé lólórí àwọn ti Ifẹ̀. Ojú tó lé. Bákan náà sì ni Olúyẹdùn ọmọ Ààrẹ Ọ̀nà Kakanfò Àfọ̀njá lólórí àwọn tọ̀yọ́. Bákan náà ni Lámọdí lólórí àwọn ti Ẹ̀gbá nígbà tí Kalẹ̀ Jayé Ìjẹ̀bú tó jẹ́ olórí àwọn ti Ìjẹ̀bú. Àmọ́ lẹ́yìn ìgbà tí aáwọ̀ dé tí wọ́n rẹ́yìn Mọ́yẹ̀ ní ogun Gbanámú, tí Mọ́yẹ̀ kú tán, ìlú bọ́ sí ọwọ́ àwọn akọni Ọ̀yọ́. Wọ́n di alágbára torí pé Mọ́yẹ̀ pilẹ̀ ti lé àwọn Ẹ̀gbá lọ. Ẹ lọ wọnú ìtàn Sódẹkẹ́, ẹ rí lórí péèjì ìtàn Yorùbá. Ẹ bá ti kọ ìtàn akọni Sódẹkẹ́ mọ̀sánbẹ̀, tàbí kẹ́ lọ sórí YouTube ìtàn Yorùbá. Ẹ bá ti lọ tẹ ìtàn akọni Sódẹkẹ́, ẹ rí lórí YouTube ìtàn Yorùbá. Ẹ máa rí ńbẹ̀. Nígbà tí àwọn Ẹ̀gbá lọ tán tí ìlú wa bọ́ sọ́wọ́ àwọn Ọ̀yọ́, nígbà ayé Olúyẹdùn ààtò oyè kankan ju oyè yìí pé ìdálọ́lá torí pé Olúyẹdùn ọmọ Ààrẹ Ọ̀nà Kakanfò Àfọ̀njá ni. Tẹ́ bá dé Ìlọrin lónìí, mọ́gàjí ààrẹ náà ni wọ́n ń jẹ. Ní ìgbà tí Olúyẹdùn ó sì dé Ìbàdàn, oyè tí Olúyẹdùn jẹ òun náà ni Ààrẹ Ọ̀nà Kakanfò ni wọ́n fi jẹ. ìdíwáànù tó ṣe pé ńgbà táwa tó oyè Olúyẹdùn àwa fi Lákànlẹ̀ a fi jẹ Ọ̀tún Kakanfò. Kí mo pè é? Lákànlẹ̀ ló jọ̀tún Kakanfò bàbá. Olúyọ̀lé jẹ Òsì Kakanfò. Olúyọ̀lé jẹ Òsì Kakanfò. Adélakùn jẹ ẹ̀kẹrin. Adélakùn jẹ ẹ̀kẹrin. Olúmáyé jẹ ẹ̀karùn-ún. Olúmáyé jẹ ẹ̀karùn-ún. Abitikó jẹ ẹ̀kẹfà. Abitiko ló jẹ ẹ̀kẹfà. Kéjì jẹ Abẹsẹ̀. Kéjì jẹ Abẹsẹ̀. Sọwárí Ọ̀ṣun ìní wá ń já ewé oyè lé wọn lórí ní ìsàlẹ̀ Ọ̀ṣun tá à ń pè ní Ìbàdàn ńlọ́wọ́ á jẹ Sàrùmí. Ọ̀ṣun ló jẹ Sàrùmí. Bá a ṣe joyè ńgbà náà nu. Nígbà Olúyẹdùn wá lọ tán, Lákànlẹ̀ ń bẹ láyé,
àti Olúyọ̀lé, àwọn méjì tó kù ní ìjòyè Olúyẹdùnú láyé. Táwa ní àbọ̀ sórí àpèrè, Lákanlẹ̀ ní ọ̀tún, Olúyọ̀lé ní òsì. Olúyọ̀lé àti Lákanlẹ̀ bẹ̀rẹ̀, Olúyọ̀lé lòun ò ní gbà, ó bẹ̀rẹ̀ dìtẹ̀ ìgbàjọba, ó já ìlú gbà mọ́ Lákanlẹ̀ lọ́wọ́. Lákanlẹ̀ ṣe bí ọkùnrin ọlọ ẹ lọ wo inú ìtàn ìbò Olúyọ̀lé, ó ń bẹ lórí Facebook page Ìtàn Yorùbá tàbí lórí YouTube Ìtàn Yorùbá. Ẹ bá ti tan ìtàn ìbà Olúyọ̀lé, mo ti sọ gbogbo èyí náà ń bẹ torí àsìkò. Nígbà tí agbára ìlú wa bọ́ sọ́wọ́ Olúyọ̀lé, ayé Olúyọ̀lé láti wá bẹ̀rẹ̀ sí ní jẹ Balógun Ìbàdàn. Kí mo pè é? Ayé Olúyọ̀lé láti bẹ̀rẹ̀ sí jẹ Balógun Ìbàdàn. Àwọn kan máa ń ṣe àṣìwí, wọ́n ní pé Báńkọ́lé jẹ Balógun. Báńkọ́lé sọmọlẹ́yìn Olúyọ̀lé, ọmọlẹ́yìn Lákanlẹ̀ ni Báńkọ́lé Alẹ́sìnlọ́yẹ́. Báńkọ́lé ni wọ́n pa, làwọn ọmọ ìbò Olúyọ̀lé pa tí omi fi tẹ́ lẹ́yìn ẹja ìbò Olúyọ̀lé. Mo ti sọ nínú ìtàn ìbò Olúyọ̀lé, èyí ò rújú. Ta ló wá jẹ Balógun ní ayé Olúyọ̀lé? Balógun àkọ́kọ́ Ìbàdàn òun ni Balógun Ọdẹ́rìnlọ. Torí Olúyọ̀lé jẹ baálẹ̀, baálẹ̀ máa ń jagun. Nígbà tó Olúyọ̀lé wá jẹ baálẹ̀, ìgbà wọn lọ sí ogun, baálẹ̀ ló gbé lọ sógun Elédùwẹ̀. Òjijì ó joyè tán, ogun Elédùwẹ̀ ṣẹlẹ̀, ó gbé baálẹ̀ lọ. Ìgbà tó padà dé, wọ́n fi jẹ Basọ̀run, ọwọ́ àti gbé kí wọ́n ṣe àtúntò oyè ìlú. Ìwà ni Lákanlẹ̀ fi wá di Adẹ́rìnlọ fi wá di Balógun. Lẹ́yìn ìgbà tí Ọdẹ́rìnlọ di Balógun tán, Lájùmọ̀kẹ́ di Ọ̀tún Balógun, tá a mọ̀ pé lọ́tún Balógun. Lájùmọ̀kẹ́ ló dọ̀tún Balógun bàbá mi. Ọpẹ́ Àgbé ó di Òsì Balógun. Ọpẹ́ Àgbé ó dòsì Balógun. Ẹ̀dí ọkọ̀ ìmú dáadáa, Ọpẹ́ Àgbé ẹ̀dí mú dáadáa o. Tóókì la máa ń pè ní Oníbùdó, ó di Sẹ́ríkì Ọlọ́gá Ìbíkúnlé, ó di Sẹ́ríkì Ìbàdàn. Babalọ́lá ó di Asípa. Oyèsílé tá a tún máa ń pè ní Olúgbòde ó di Abẹsẹ̀, di orúkọ ẹ̀ náà mú dáadáa. Oyèsílé ló bí oní bàbá Alhaji Teslim Abíọ́dún Olúgbòde. Òun ló sì ń bẹ́ ń baálẹ̀ nígbà tá a mú ẹ̀sìn Christianity wọ Ìbàdàn. Sunday Ògúnrẹ́nu ó di Sàrùmí, Yẹ́rọ̀mbí ó di Àgbákin. Délé Ṣolú tó àgbà wá tẹ òjé tó ti máa ń nájẹ́ olófin òjé nǹkan ìkàtọ́jà lábẹ́ńbẹ́ o. Délé Ṣolú òun ni ààrẹ Àgòrò Òjútólé Sunday. Àwọn olóyè 9 tá a yẹ̀ láyé ìbà Olúyọ̀lé rìn, lẹ́yìn tó túmọ̀ sí wípé Ọdẹ́rìnlọ òun ni Balógun Ìbàdàn àkọ́kọ́. Ṣùgbọ́n kí ó lòdì pé Olúyọ̀lé ó gbéṣẹ̀, Òjútólé bàbá mi, ẹnìkan kú nínú àwọn olóyè rẹ̀ lójú ayé rẹ̀ tá a sì jẹ méjì. Tókì Oníbùdó kú, ẹlòmíì jẹ Sẹ́ríkì, ká tó wá fi Kìnìún Oníbùdó, ọmọ lójú Oníbùdó lórí ogun rẹ̀, Ìbíkúnlé jẹ Sẹ́ríkì, Olúyọ̀lé ló fi jẹ́. Nígbà tó Olúyọ̀lé ó wá fi kúrò láyé, orí Sẹ́ríkì náà ló wà. Ó wá ń jẹ́ pé àwọn olóyè tí Ìbíkúnlé fi ilẹ̀ àti Olúyọ̀lé fi ilẹ̀ sáyé, olóyè 4 ni kí n mo pè é. Olóyè 4 Olúyọ̀lé fi ilẹ̀. Ọdẹ́rìnlọ Ṣẹlẹ́ní Balógun bẹ láyé, Ṣẹlẹ́ní. Ọdẹ́rìnlọ ní bàbá mi. Ọpẹ́ Àgbé ó ń bẹ láyé, Òjútólé. Ọpẹ́ Dàmọ́lí ń bẹ láyé. Ọpẹ́ Àgbé ó ń bẹ ní ayé. Lẹ́yìn Ọpẹ́ Àgbé oyè wo mo lọ́pẹ́ Àgbé jẹ, torí wọn náà tẹ̀ ń gbọ́ mi, oyè wo mo lọ́pẹ́ Àgbé jẹ Òjútólé. Ọpẹ́ Àgbé ló jẹ Òsì Balógun ló jẹ. Lájùmọ̀kẹ́ ẹni Ọ̀tún. Ọpẹ́ Àgbé Balógun ń bẹ láyé, Ọ̀tún Balógun ti kú, sọ pé àlàfo ti wà báwọn. Ọpẹ́ Àgbé ni Òsì Balógun, sọ pé lẹ́yìn ìgbà náà ó kú Abẹsẹ̀, Oyèsílé Olúgbòde ń bẹ láyé, wọ́n di 3. Lẹ́yìn ìgbà lọ́wọ́ a kú Sẹ́ríkì, Sẹ́ríkì 3 la jẹ lójú ayé ìbò Olúyọ̀lé. Sẹ́ríkì Ìbíkúnlé ó jẹ́ olóyè 4 tí Ìbíkúnlé fi sáyé. Òjútólé, ìwọ Ọdẹ́rìnlọ wá bọ́ sórí baálẹ̀, kí Òsì Balógun kó ní oríire, kó fo oyè kan, kó tún fò kejì, kó wá bọ́ kó di Balógun. Ìyún Ọpẹ́ Àgbé. Ọdẹ́rìnlọ ní pé òun á lọ sí ogun Òkè Ògùn, tóun bá ti ogun dé lòun ó tó wá jẹ baálẹ̀. Ọdẹ́rìnlọ lọ sógun lóòótọ́ gẹ́gẹ́ báwọn àgbà ṣe sọ, ṣùgbọ́n Àmọ̀dí ló gbébọ̀ ogun. Òjútólé. Àmọ̀dí. Ìní pé àìsàn, apá kan ní pé wọ́n fún ní májèlé lójú ogun, ó ṣẹ́gun lóòótọ́, àmọ́ bó ṣe wọ ìlú kò ká bóyá lọ pé oṣù tó fi jáde láyé.
ojú tó lé. bàbá mi. nígbà tí balógun Ọdẹ́rìnlọ wá lọ tí ò láǹfààní àti jẹ baálẹ̀ ọwọ́ di pé olóyè Ìbà Olúyọ̀lé tí ó kù ìní Ọpẹ́ Àgbé òsì balógun Oyèsílẹ̀ Olúgbòde Abẹsẹ̀ àti Sẹ́ríkì Ìbíkúnlé ọjọ́ olóyè mẹ́ta. ọ̀rọ̀ yìí wá ń ṣẹlẹ̀ lọ́wọ́ ní ogun Ìjẹ̀ṣà wá ń ṣẹlẹ̀ lápá ilẹ̀ Ìjẹ̀ṣà ẹgbà wá o wọ́n ti gbógun dé o ọ̀dà o ìtòkù tá a ṣe ni pé Ọpẹ́ Àgbé ẹ̀yin làgbàlagbà ẹ̀yin lè pò kàn ẹ má tẹ̀lé wa lọ sógun ẹ̀yin ẹ jókòó lé tá a bá dé á wà á já ewé lóyún lórí bíi baálẹ̀ ẹ sì yan àwọn olóyè yín sọ̀rọ̀ Ọpẹ́ Àgbé náà lọ́kàn. bẹ́ẹ̀ ni bàbá mi. Ọpẹ́ Àgbé yìí wá ní ọmọ àwa ní bá kú eléyìí pé ọwọ́ ní bàbá òun jẹ balógun fún bàbá rẹ̀ tí ò sí ní orúkọ rẹ̀ àwa ní bá kú tí ò sí orúkọ rẹ̀ nínú àwọn olóyè kankan wọ́n wàá gbé forí Oyèsílẹ̀ Olúgbòde Abẹsẹ̀ wọ́n sì gbé kun orí Sẹ́ríkì Ìbíkúnlé tó ṣe pé òun gangan tó tó gbogbo ìlú mì àfòkè àfigbó ọwọ́ ni ṣùgbọ́n wá béèrè pé ọ̀dà o nígbà bàbá yín jẹ balógun fún Ọpẹ́ Àgbé àwọn ọ̀tún bàbá yín o ta ni ò sí balógun o a mọ̀ pé nígbà Ọdẹ́rìnlọ ń balógun Lájùmọ̀kẹ́ ní ọ̀tún Ọpẹ́ Àgbé ní òsì báńbáńbáńbáń la ṣe tó ato ẹ̀kẹrin ato ẹ̀karùn-ún tá a fi tó báwọn nígbà ayé Olúyọ̀lé tó kì jẹ Sẹ́ríkì Babalọ́lá jẹ Asípa Oyèsílẹ̀ jẹ ọjà Abẹsẹ̀ Ògúnrẹ̀nú jẹ Sàrùmí Yẹ́rọ̀ǹbí jẹ Àgbà Akíndélé Solú Òjé jẹ Ààrẹ Àgbòrò ọ̀dà nígbà àti bàbá yín o àwọn wo lolóyè ọ̀rọ̀ bá pè sí jẹ́. àyàn olóyè kankan fún Olúgbòde Ọpẹ́ Àgbé àyàn olóyè kankan fún kò dájú pé baálẹ̀ tó jẹ gan baálẹ̀ yìí pé ẹ wà ní baálẹ̀ ká fi togun dé gẹ́gẹ́ ìlú ò lè wà kọ́mọ̀ ní olórí torí pé kò sí olóyè fún ojú tó lé ìjọba tí ọba lólóyè ṣèjọba nu ṣùgbọ́n a forúkọ rẹ̀ sí ara baálẹ̀ torí wípé kò bá wọn lọ sógun ó gbà láti dúró gẹ́gẹ́ bíi baálẹ̀ wọ́n lè ti ṣe òfin lẹ́yìn ogun Elédùwẹ̀ ìpàdé àkọ́kọ́ tí Aláàfin Àtìbà Ìbà Olúyọ̀lé àti Ààrẹ Ọ̀nà Kakanfò Àsẹ́yìn Ọ̀kẹ́rẹ́ Ṣakí gbogbo àwọn ọba káàkiri tẹ́ máwọn Olúwo gbogbo àwọn ọba tó fi d'Ógbómọ̀ṣọ́ tó fi jẹ́ Ìkòyí Olúgbọ́n Àrẹ̀sà ẹni wípé kí Aláàfin àtàwọn ọba ọmọ lọ sógun mọ́ káwọn balógun wọn ni kí wọ́n lọ máa jagun kí wọ́n bá lè máa rójú mú ààyè mójútó ìlú torí ọṣẹ́ tó ṣe wá lọ́yọ̀ọ́ lé àìsí ilé Aláàfin ló jẹ́ kó tú. nígbà wá rí báwọn nígbà wọn wàá fi ti ogun yìí dé lẹ́yìn oṣù kọkànlá tí wọ́n lọ tí wọ́n bọ̀ orí àmódi ni wọ́n bá baálẹ̀ Ọpẹ́ Àgbé ọba jáde láyé ojú tó lé. bàbá mi. nígbà tẹ́ sọ pé àwa ni bá kú eléèpé ni balógun rẹ̀ ta ló yẹ kó di baálẹ̀. àwọn náà ni bàbá. àwa ni bá kú. bẹ́ẹ̀ ni. ìlú bá ní tó àdúpẹ́ o bàbá wa o Oyèsílẹ̀ Olúgbòde àgbà náà ń súnkàn yín o ẹ̀yin ni ipò kàn gẹ́gẹ́ bíi baálẹ̀ Ìbàdàn báyìí ni gbogbo ìlú Ìbàdàn lọ́kùnrin lóbìnrin àti ìjòyè ilé wọn ṣe pawọ́pọ̀ tí wọ́n sì ṣe ètò oyè Oyèsílẹ̀ Olúgbòde ó di baálẹ̀ Ìbàdàn. ó rí wípé nígbà tí Ọpẹ́ Àgbé ti kú tán ìjòyè méjì péré ló kù nínú ìjòyè Ìbà Olúyọ̀lé òun náà ni Oyèsílẹ̀ Olúgbòde tó ń ṣe Abẹsẹ̀ àti Sẹ́ríkì Ìbíkúnlé ní ìgbà tí Olúgbòde ti di baálẹ̀ sọmọ yìí pé àní ò sí ìjòyè kan náà tó kù tílẹ̀kẹ̀ ń bẹ lọ́rùn rẹ̀ nìbàdàn òun náà ni Ìbíkúnlé oyè wo ni ó jẹ. bàbá mi yóò jẹ balógun nù. ìdínú tí Ìbíkúnlé fi di balógun Ìbàdàn kejì Sunday àgbọ́yé bàbá mi. ìdínú tí Ìbíkúnlé fi di balógun Ìbàdàn kejì ó torí oyè Sẹ́ríkì ó di balógun Ògúnmọ́lá tí ò joyè rí
ní ìgbà ayé Ìbò Olúyọ̀lé tó ṣe yí pé onísùmọ̀mí alágídí èèyàn ìpáàlé ni ó di Ọ̀tún Balógun. Ọ̀ṣúndínà bàbá Páńpá ó di Òsì Balógun. Akéré tí àrọ́mọdọ́mọ rẹ̀ ṣe onígbọ̀wé ètò tálẹ̀ ó di Asípa Balógun. Orówùsì ó di ẹ̀kẹrin Balógun. Ọ̀yásàwẹ̀ ó di ẹ̀karùn-ún. Báyìí la ṣe tò àwọn olóyè Ìbàdàn, ṣùgbọ́n àwọn olóyè ti igun Balógun ni, ṣùgbọ́n láti lè ní ààtò kí ọ̀rọ̀ ló má bàa dàrú a tún yan àwọn olóyè igun baálẹ̀. Àwọn èèyàn wá sí í gbé ipe olóyè igun baálẹ̀ yìí ipe wọ́n pín sí méjì ní rárá o. Wọ́n ti ṣe ìlànà ìpè tó bá tásìkò kan wọ́n á máa tún sún lọ síbi Balógun, torí pé olóyè igun baálẹ̀ kò lè jẹ baálẹ̀ Ìbàdàn. Igun Balógun náà yóò sì yanjú lálẹ́ yìí náà yóò yanjú. Eléyìí tó ń jẹ́ wípé àwọn oyè tá a sì tò oyè 6 mìíràn sí ẹ̀yìn baálẹ̀ lẹ́yìn àwọn 6 míì òpé 9 la jẹ láyé Ìbò Olúyọ̀lé àti so oyè Ìbàdàn di 12 lẹ́yìn tí a sì gbọ́ orúkọ awánibákú eléèpé àgbọ̀ níbẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ogun lajà ní ìgbáyé baálé Oyèsílé Olúgbòde tó ṣe wípé ogun àjàṣẹ́ ló sì jẹ́ fún Ìbàdàn. Àmọ́ nígbà tí baálé Oyèsílé Olúgbòde tó gbéṣẹ̀, ọ̀rọ̀ wá pín méjì. Wọ́n ti ogun bọ̀. Ìbíkúnlé Balógun ti gba ọgbẹ́, àdá ti bá nítan. Lẹ́yìn ọjọ́ 11 tó wọ Ìbàdàn, Ìbíkúnlé jáde láyé o. Ta ni Ọ̀tún Balógun? Sẹ́ríkì oníbùdó ní bàbá. Ògúnmọ́lá ni Ọ̀tún Balógun. Báyìí ni Ìbíkúnlé tó jẹ́ sẹ́ríkì tẹ́lẹ̀ láyé Ìbò Olúyọ̀lé tó ti di Balógun ló ti kú. Baálẹ̀ ti kú. Balógun tó yẹ kó tún ní oríire. Ó ní ọ̀bá jẹ́ ni àkọ́kọ́ tí ó torí Balógun di baálẹ̀. Kò bọ̀lọ̀ lálàáfíà lẹ́yìn ọjọ́ 11 tí wọ́n wọ̀lú ni ló gbéṣẹ̀. Báyìí ni Ògúnmọ́lá ló ti orí Ọ̀tún Balógun ló di olórí Ìbàdàn. Ó wá lóun ò lè jẹ baálẹ̀ torí pé òun ò ní lè lo ogun, ló fi ránṣẹ́ sí Aláàfin Ọ̀yọ́, ló fi wá di kíni o, ló fi wá di Balógun, ló fi di Báṣọ̀run. Ló jẹ́ ojú tó lè kó sí mi lẹ́nu pọ̀, ló fi di Báṣọ̀run. Báyìí wá ni Akéré tá a ti sọ fún wa tẹ́lẹ̀ pé Akéré òun ni Asípa láyé Oyèsílé Olúgbòde. Akéré ṣe di Balógun Ìbàdàn fún Ògúnmọ́lá. Ó rí pé gbogbo oyè tá à ń tò wọn ò lọ máa mú yẹn wá láti ta. Ẹni tá à ń gbọ́ kọ wọn gbogbo àwọn wọ̀nyí wọ́n ń jẹ oyè, ṣùgbọ́n ibi tí àlàfo bá ti wà wọ́n wàá mú àwọn tó jẹ́ pé àwọn olóyè ilé wọ́n wàá mú wọn gòkè. Akéré tó di Balógun fún Ògúnmọ́lá ó ti jẹ Asípa láyé Oyèsílé Olúgbòde. Mo rò pé ó ń dè é. Tọ́wọ́ rí Túbọ̀sún ó ń di Ọ̀tún. Túbọ̀sún ń bẹ lára àwọn ìjòyè igun baálẹ̀. Wọ́n máa mú wá sí igun Balógun ó di Ọ̀tún. Wọn ò ṣe gbélé Balógun Akéré lórí pé Túbọ̀sún wọlé kó jẹ Balógun kákéré ó jẹ Ọ̀tún. Torí pé kò ṣeé ṣe. Torí pé igun tó ti wà tẹ́lẹ̀ ni. Àbáyọ̀mí Àjíà baálẹ̀ ló jẹ fún Oyèsílé Olúgbòde lára àwọn olóyè 6 míì tí mo ní tó wọ́n yàn nu. Ó wá di Òsì Balógun. Orówùsì ó di Asípa tí Akéré gbélẹ̀. Orówùsì ló gbà á. Kí mo pè é? Orówùsì ló gba oyè tí Akéré gbélẹ̀. Orówùsì yìí sì ni ẹ̀kẹrin ló jẹ láyé Oyèsílé Olúgbòde. Sòtúrì nǹkan báwọn. Lẹ́yìn náà Àlí Lálùwòyè ó jẹ ẹ̀kẹrin. Àjọbọ di sẹ́ríkì. Àjọbọ òjòyè ìlú nígbà ayé Oyèsílé Olúgbòde ó di sẹ́ríkì. Látòòsà òun náà di Ọ̀tún sẹ́ríkì. Tájò náà jẹ Sàrùmí bá a ṣe tónù. Nígbà tí Ògúnmọ́lá wá kú, torí Ògúnmọ́lá ò pẹ́ lórí oyè, àwọn àgbà oyè bóyá làwọn àgbà sọ pé kádún 3 lÓgúnmọ́lá. Ta ló kù tẹ́ kọ́ bọ́ sí baálẹ̀ nígbà tó Ògúnmọ́lá ti lọ?
bàbá mi sọ fún wa bàbá mi. Akéré ni Akéré Balógun ìní ó di baálẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn wá ní Ògúnmọ́lá ní pé ìwọ Akéré ò gbọ́dọ̀ di baálẹ̀ ò gbọ́dọ̀ gun orí àpèrè àfi kọ́ ọ lọ kó Iléṣà kọ́ ọ sọ Iléṣà di ìta ọ̀gẹ̀dẹ̀. Mo ti sọ nínú ìtàn Ògèdèǹgbé Agbógungbòrò ẹ lọ wo ìtàn Ògèdèǹgbé ó ń bẹ lórí Facebook page ìtàn Yorùbá tàbí lórí YouTube ìtàn Yorùbá ẹ lọ wo ìtàn Ògèdèǹgbé gbogbo ẹ̀mọ̀ sọ ń bẹ̀. Akéré wa ní àwọn ẹ̀ bá ní bàbá wa Akéré ẹ wá jẹ baálẹ̀ kẹ́ẹ̀tẹ̀ lé oríire kọ́bẹ̀ di pé irú ọ̀kánjú àtọ́pa Ọdẹ́rìnlọ tó lóun ó lọ sí ogun tó sì tógun dé tí ó kú. Akéré ní ẹ̀wà o ìlú ogun Iléṣà tí ń bá dé ní ìtòwá jẹ baálẹ̀ àwọn èèyàn ní tó jẹ́ kí Ọdẹ́rìnlọ lọ ní pọ́n fẹ́ ní nǹkan ọ̀rọ̀ láti fi lè ṣe baálẹ̀ wọ́n nírú ẹ̀ náà ni Akéré náà fẹ́ ṣe. Báyìí ni Akéré ṣe gbéra o lọ́gbọ̀ ogun Iléṣà lọ ọmọ Ìbíkúnlé nìkan ló ṣe àtìlẹ́yìn fún Oyèwọ̀ àmọ́ ogun yìí náà ló kú sí. Ó náà tún kú ogun. Ó kú ogun kò láǹfààní àti di baálẹ̀ kíkú ogun tó kú ogun níyùn Akéré Oyèwọ̀ náà kú. Nígbà tí gbọ́ ni pé àjọbọ tí ń ṣe Sẹ́ríkì iná fi bàǹtẹ́ dọ̀bálẹ̀ fún Akéré lójú. Fún Akéré àjọbọ ló fi bàǹtẹ́ dọ̀bálẹ̀ fún Akéré àti ọmọ Ìbíkúnlé tí wọ́n fi kú. Nígbà wọ́n ṣẹ́gun Iléṣà tí wọ́n padà dé àṣẹ ìlú wa bọ́ sọ́wọ́ ẹni tó kù lólóyè àgbà òun náà wá ní Orówùsì. Báyìí ni Orówùsì ti di baálẹ̀ tí àjọbọ tó sì di balógun Ìbàdàn tí Látòòsà tó di ọ̀tún balógun tí Ògbórí Ẹfọ̀n di òsì balógun bá a ṣe tu àwọn oyè ńlọnu nígbà náà torí pé nígbà tí àṣẹ ìlú ò fi bọ́ sọ́wọ́ Orówùsì àjọbọ àti Látòòsà nìkan ló tún kù lólóyè ìlú gbogbo àwọn yòókù bẹ́ẹ̀ ṣe pọ̀ tán ti kú tán ìdínú tí Ògbórí Ẹfọ̀n tó fi lè ráyè gun òkè àtàwọn olóyè míì tá a yàn. Àmọ́ Orówùsì àwọ̀ pọ̀ nígbà náà bájọbọ ló tún ti di balógun yìí sọ̀gbọ́n wọn lọ mú yẹn wá láti ta. Nígbà tí Orówùsì kú wọ́n ti lé àjọbọ lọ́nlù kí Orówùsì ó tó kú Látòòsà di balógun Látòòsà di olórí Ìbàdàn ọwọ́ lòun náà fẹ́ jẹ baálẹ̀ torí pé àwọn táwọn wà ọ̀dọ́ làwọn ò lè jagun fún Ìbàdàn ló fi tọrọ Ààrẹ Ọ̀nà Kakanfò lọ́wọ́ Aláàfin Ọ̀yọ́ Òjó Aburúmọ̀kú sì ń bẹ l'Ógbómọ̀ṣọ́ ńgbà náà ó fọwọ́ agbára gbà lọ́wọ́ rẹ̀ yí pé èmi fẹ́ lọ lámbàdàn ìwọ kan wọ́n ní ìwọ kan Òjó kan Kakanfò bá gba gbogbo nǹkan wá lọ́wọ́ rẹ̀ Kakanfò ìwọ ni ogun mélòó ní ìwọlé jà nígbà wá tó di Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá tán Ògbórí Ẹfọ̀n tá a máa ń pè l'Ógbórí Ẹfọ̀n Ògbórí Ẹfọ̀n ó wá di balógun mo rò pọ́ǹdé sọ̀rọ̀ pé nígbà tí Orówùsì lọ tán olóyè méjì náà tó tún ṣẹ́kù nígbà ayé tiẹ̀ náà ọ̀gbìn náà ni wípé ká ṣọ́ra ìta àbáṣe náà láàgbà gbogbo wọn náà wọ́n jọmọ bí wọ́n ṣe lẹ́yìn Akéré gbogbo àwọn ìjòyè náà èèyàn méjì ló kù lẹ́yìn tiẹ̀ nígbà táyé Látòòsà náà ó tún jẹ ọwọ́ ajẹ́ wípé Ògbórí Ẹfọ̀n nìkan ló kù lólóyè tó ṣe kàárín ló fi wá di balógun Ògbórí Ẹfọ̀n ó wá kú ṣáájú kí Ààrẹ Ọ̀nà Kakanfò Látòòsà tó kú orí ẹ̀ ní ìtàn míì tó ti ṣẹlẹ̀ àwọn olórí máa ń kú tó ṣe wípé balógun ìní máa ń rẹ́yìn wọn ní ti àjọbọ àti Orówùsì ń tàbí lè ka ni wípé wọ́n lé àjọbọ kú òǹlù àmọ́ baálẹ̀ Orówùsì kú àmọ́ wọn ò gba àjọbọ lọ́yè kó padà wọ ìlú kódà ńgbà tó kú wọn ò jẹ́ kí wọ́n gbókù rẹ̀ wọ̀lú láti ilẹ̀ Rẹ́mọ. Nígbà tí Ògbórí Ẹfọ̀n wá kú tán lógun Èkìtì parapọ̀ wá ṣẹlẹ̀ àti ìyẹn olóyè míì nígbà ogun Èkìtì parapọ̀ ṣẹlẹ̀ ojú tó lẹ́sọ̀ ń dè é. Àbọ̀yé bàbá mi. ẹni tó wá jẹ́ olóyè tó kù nígbà náà wá ní Ọ̀ṣúngbẹ́kún ọmọ Orówùsì tó gbéṣẹ̀ tí Látòòsà fi jẹ Sẹ́ríkì lọ́wọ́ wà Sẹ́ríkì ló gbé lọ torí arọ Sẹ́ríkì kan lóyè láfífò ń jẹ́ o ọ̀rọ̀ pọ̀ ń bẹ́ o lọ́wọ́ Sẹ́ríkì lọ́wọ́ gbé lọ sójú ogun nígbà ogun wá rọ́pá
àwa ránṣẹ́ pé Látòsà a bẹ̀rẹ̀ ogun ní ọdún 8 títí wá di nígbà ọdún tó pé ọdún 8 ní 1885 Ààrẹ Látòsà kú. Kí mo pè é? Ààrẹ Látòsà tún kú ní ọdún 1885 tó pé ọdún 8 tá a ti ń jagun Kírìjì. Nígbà wá kú tán Sẹ́ríkì Ọ̀ṣúngbẹ́kún ló wá kù lólórí Ìbàdàn. Nígbà wá sọ pé a sì sọ fún Látòsà àbòsí ló kó bá o. Wọ́n ti dífá fún Akíntọ́lá ọmọ Ìbíkúnlé pé àfibisólóore ó ní ó yẹ kó jẹ Balógun Ìbàdàn o. Sábà àti Ìyápọ̀ wọ́n pa Ìyápọ̀ ọmọ Ìbíkúnlé. Wọ́n fi bàǹtẹ́ pa Akéré kọ́ Oyèwọ̀ nítòsí àti ọmọ Ìbíkúnlé lóyèwọ̀ tó ṣe àtìlẹ́yìn fún Akéré tọ́jọ́ fi bàǹtẹ́ pa wọ́n. Ọmọ ọ̀dà o sọ̀rọ̀ pójú ogun wọn wà. Ìwọ Akíntọ́lá ọmọ Ìbíkúnlé ìwọ ní Balógun Ìbàdàn wọ́n ní wọ́n ló légun tá a fi ṣẹ́gun. Ṣùgbọ́n tó bá fi lè jẹ Balógun báyìí Sẹ́ríkì ni Ọ̀ṣúngbẹ́kún wà ọ̀gá ló sì jẹ́ fún ọ lójú ogun a jẹ́ pé ó ti jù lọ́nu. Jẹ́ kí Ọ̀ṣúngbẹ́kún ọbọ̀ di Sẹ́ríkì kọ́bọ̀ di Balógun mú. Tá a bá wá délé tí Ọ̀ṣúngbẹ́kún bá bọ́ sí baálẹ̀ ìwọ lè jẹ Balógun. Èyí ni wọ́n wá lò fún ọdún 8 míì tí ogun fi wá parí ní ọdún 1893. Kí mo pè é? Ọdún 1893. Èyí ni pé lẹ́yìn ọdún 9 tí Ààrẹ Látòsà kú lógun èyí tó parẹ́. Òkú Ààrẹ Látòsà àti gbogbo àwọn ọmọ ogun Ìbàdàn tó kú wọ́n sì ṣe wọ́n lọ́jọ́ síbẹ̀ ni. Àwọn kan fẹ́ mọ̀ mú wá pé wọn ò sin Ààrẹ Látòsà pé ìgbàjọ wọn sin sí Àlọ́lẹ̀yù. Wọ́n gbé òkú Ààrẹ Látòsà wọ Ìbàdàn kí wọ́n tó wá lọ sọ sí Ààrẹ Avenue bí tápẹ́ láàrin Avenue Bódìjà yín ó di ìlú. Akéré ńkọ́ bàbá? Wọ́n gbòkú Akéré náà wọ Ìbàdàn tó ń tẹ́ bá gbòkú alágbára tó bá ṣubú lójú ogun wọ Ìbàdàn. Wọ́n wàá tẹ sí gbàgede iwájú ilé rẹ̀ gbogbo àwọn olóyè wàá dọ̀bálẹ̀ wọ́n wàá sun ẹkún wọ́n wàá máa ròyìn ogun fún òkú rẹ̀ pé Ààrẹ Látòsà ogun tá a lọ àmọ́ pé báyìí ni ó ṣe rí ajagunjagun kíní kan ṣubú o kíní kan ṣubú ìwọ bàbá tó kó wa lọ àmọ́ pé òun ní bàbá padà sílé o. Wọ́n mọ̀ fún wọn àrò wọ́n mọ̀ sunkún wọ́n sì mọ̀ fi wọ́n ṣe ìtúrà fún un. Nígbà wọn bá ṣe bẹ́ẹ̀ tán ẹni tí olórí bá wá tọ́ sí tó jẹ́ lórí inú wọn gbogbo wọn wàá wọ́ tẹ̀lé lọ lé wọ́n wàá lọ dọ̀bálẹ̀ ń gbàgede ilé rẹ̀. Ẹni pé òye sókàn mí nù. Nígbà tó wá di wípé àwọn òyìnbó parí ìjà ṣùgbọ́n Ọ̀ṣúngbẹ́kún wọ́n kọ́ nígbà wọn padà délé. Sábà Ọ̀ṣúngbẹ́kún iná ló sì ṣe alátakò tí Ààrẹ Látòsà fi kú. Ọ̀rọ̀ pọ̀ ń bẹ. Ilé wọn wá fi wọ́n fún Ọ̀ṣúngbẹ́kún sí pé ọ̀tẹ̀ Ìbàdàn ẹ ṣọ́ra wọ́n bá wọn lọ́wọ́ nínú ọ̀tẹ̀ Ìbàdàn bó o bá jó lóṣèlú tẹ́ bá fẹ́ gbẹ́ nìkan ṣubú tínú ẹ bá ń dùn wọ́n gbé wọn náà ṣubú tó sì nílẹ̀ ní gbé ọ dìde. Ọ̀tẹ̀ Ìbàdàn burú kò sẹ́ni tó ṣe ọ̀tẹ̀ nínú ẹ̀yin ọmọ Ìbàdàn tẹ́ ń dìtẹ̀ ara yín tàtúbọ̀tán yín dá ẹ̀ lọ́wọ́ onútàn. Ọ̀ṣúngbẹ́kún ó rí báwọn Látòsà àbòsílẹ̀ làwọn náà bá débẹ̀. Iná ẹ̀ ni Ọ̀ṣúngbẹ́kún ṣe fún òun náà Ọ̀ṣúngbẹ́kún iná wọn tó ṣe fún òun náà ẹ̀sẹ̀ ń sà wá ń lọ ni. Nígbà wọn wá délé Ọ̀ṣúngbẹ́kún ti ń múra akọ̀ Ọ̀ṣúngbẹ́kún ò lè jẹ baálẹ̀ kankan. Léwọ̀n báwọn ọmọ rẹ̀ ń jẹ ọmọ ogun rẹ̀ ń jalè tẹ́ ń dáná. Báyìí ni wọ́n ṣe wá kọ́. Nígbà wọn kọ Ọ̀ṣúngbẹ́kún àwọn ẹbí rẹ̀ wọ́n bò láṣìírí wọ́n lù pa toró lóògùn ni wọ́n yìnbọn mọ́ wọn fún méjèlé jẹ kọ̀ọ̀rá ọ̀rọ̀ pọ̀ ń bí èyí. Sọ̀rọ̀ pé Akíntọ́lá ni wọ́n ní yóò jẹ Balógun. Oríire wo l'Akíntọ́lá wa ti ní ìsìn? Akíntọ́lá fẹ́ fi àìjòyè rí ó fẹ́ di baálẹ̀ ìlú Ìbàdàn. Sọ̀rọ̀ pé Akíntọ́lá wọ́n ní yóò jẹ Balógun. Ṣùgbọ́n Ọ̀ṣúngbẹ́kún bá mú Balógun lọ́wọ́ lójú ogun pé tó bá jẹ baálẹ̀ Akíntọ́lá láìjòyè rí o. Ìwọ lọ́wọ́ kan jẹ́ pé ó fìtẹ̀ balẹ̀ pé èmi Akíntọ́lá o mi ò jòyè rí o mo di Balógun. Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run wá sí tí Ọ̀ṣúngbẹ́kún ti gbéṣẹ̀ láì jẹ baálẹ̀ Akíntọ́lá wá fẹ́ di èmi Akíntọ́lá o láì jòyè rí baálẹ̀ tó yẹ kí bàbá mi Ìbíkúnlé ọjẹ tí ọjẹ oríire tọ́ sí mi o mo di baálẹ̀ tọ̀gbẹ́ baálẹ̀ ló kù jẹ́ kí bàbá rẹ̀ ọjẹ bàbá wa Akíntọ́lá ẹ̀ wá jẹ baálẹ̀ o Akíntọ́lá wá wò báyìí àwọn òyìnbó yìí ò tí ì lọ ó yẹ káwọn òyìnbó yìí lọ èmi ọ̀jẹ̀ baálẹ̀ ẹ jẹ́ gbé Balógun mi lọ sójú ogun
ìgbé balógun mi lójú ogun lọ sí wọn mọ̀ pé ọmọ balógun Ìbíkúnlé ni mí. balógun mọ́ gùn wọn gbà lórí. ilé tàbí fẹ́ jẹ baálẹ̀ ilé Ògúnmọ́ náà fi jẹ baálẹ̀ ilé Akérèkọ́ Látòsà náà fi jẹ baálẹ̀ Ògúnmọ́lá jẹ Basọ̀run Látòsà jẹ Kakanfò baálẹ̀ ò ní lọ ogun oyè Ìbàdàn sí ní oyè jagunjagun ni pé ẹsẹ̀ àfọ̀bọ̀ lọ mí èmi ò lè jẹ́ o ìdíwánu tí ó fi wá pé Fìjàbí tí ò joyè rí Fìjàbí tí ò joyè rí tẹ́bá nínú ìtàn Ìbàdàn baálẹ̀ Fìjàbí lẹ́ni àkọ́kọ́ tí ò joyè ìlú rí tó di baálẹ̀ báyìí ni Fìjàbí ló ṣe di baálẹ̀ Ìbàdàn tí Akíntọ́lá tó sì di balógun Ìbàdàn sọmọ pé Akíntọ́lá ló ta baálẹ̀ fún sórí gbogbo ìgbà tí Fìjàbí lò Akíntọ́lá lè pàṣẹ ìlú gbogbo ẹ̀ mẹ́bàálẹ̀ náà balógun àmọ́ lágbára púpọ̀ nígbà tí Akíntọ́lá wá gbéṣẹ̀ baálẹ̀ Ọ̀ṣun tó kí ló tún bọ́ sórí àpèrè Akíntọ́lá náà ló tún fi jẹ́ olótó ń bẹ́ ń balógun kó tó wá kan Fájìmí baálẹ̀ Fájìmí ó wá ń jẹ́ pé Akíntọ́lá nìkan ló jẹ balógun fún baálẹ̀ mẹ́ta. ó jẹ balógun fún ìdí baálẹ̀ mẹ́ta. Fájìmí ló wá rẹ́yìn rẹ̀ nígbà tó wá rẹ́yìn ẹ̀ tán ló wá lọ tọrọ Basọ̀run lọ́wọ́ Aláàfin tó wá di Basọ̀run Fájìmí sí Ìbàdàn. àwọn balógun tó jẹ lásìkò ogun rèé Ojútólé Jèwáàkà Ọ̀dẹ́rìnlọ Ṣẹlẹ́ní ó di ní bàbá. balógun Ọ̀dẹ́rìnlọ di kíni ó di ní. balógun Ìbíkúnlé ó di mélòó. ó di méjì bàbá mi. balógun Akéré ó di mẹ́ta. balógun Àjọbọ ó di mẹ́rin bàbá mi. balógun Àjàyí Ògbórí Ẹ̀fọ̀n ó di márùn-ún. sọmọ pé Ọ̀ṣúngbẹ́kún àti ti Akíntọ́lá ọ̀dàjà aka Ọ̀ṣúngbẹ́kún mọ́ Ọ̀ṣúngbẹ́kún ó di mẹ́fà. Akíntọ́lá ó mọ̀ di méje. àwọn balógun méje tí ẹ jẹ láyé ogun rèé tí wọ́n fojú winá ogun tí wọ́n fara gba ẹ̀tù àwọn balógun nu. láyé Akíntọ́lá sì lógun ti parí àbí ká sọ pé láyé balógun Ọ̀ṣúngbẹ́kún lógun ti parí torójú ogun ni Ọ̀ṣúngbẹ́kún ti jẹ balógun níta àfihàn sọ pé kìí ṣe balógun ni pé gbogbo ilẹ̀ jẹ́ balógun ńlẹ̀ náà tẹ́lẹ̀ ojú ogun ni ó ti lù ú. ìdí rèé o awánibákú eléègbé kìí ṣe balógun Ìbàdàn Ojútólé òròpọ̀rọ̀ yé ọ ó yé ọ kò ní dàbí àlọ́ ò ní mọ bá wọn wíwíkúwí wọn ò jẹ́ awánibákú eléèpé o kìí ṣe balógun Ìbàdàn ojúlówó ìtàn Ìbàdàn nílò olùkọ́ àgbà Lájí Abbas ń pa àlọ́ ojúlówó ìtàn Ìbàdàn bí tàn bá sì ṣe rí ìlà ṣe ń sọ nítorí wípé àmú lórí ìwádìí ìjìnlẹ̀ àti ìtọpinpin ni gbogbo àwọn balógun Ìbàdàn kan tó wá jẹ lẹ́yìn ìgbà ọ̀rọ̀ tí wọ́n ń bọ̀ lọ́jọ́ iwájú ni mo fi dúpẹ́ lọ́wọ́ bàbá mi o Mọ́gàjí Akéré tí wọ́n ṣe agbátẹrù ètò ti alẹ́ ti òní àwọn ni wọ́n ṣe agbátẹrù ètò yìí àwọn ni wọ́n ṣe agbátẹrù rẹ̀ Ojútólé ọjà máa ta àtàlẹ́ torí pé a lọ aago 10 mọ̀ ti kọjá ajájá máa ta àtàlẹ́ torí pé àjìsáàrì ìjẹ́ músàrì jẹ́ òsàrì tó ájì ń lòrù àjìbọ̀ lòrù. ẹ̀ẹ́dì sáàrì sàrí sì máa ń dùn gbogbo àwọn ẹwà tí ń bẹ lọ́nà jíjìn jẹ́ ń bẹ nílùú òkèèrè báyìí wọ́n máa ń rántí ilé ni pé nínú àwẹ̀ àgbà wa búra bẹ́ẹ̀ ọba ṣe ọ́ rí gbogbo àwọ̀ kírun àwọn bàbá wa láti máa rẹ́kì láti máa rẹ́ lómi àwa máa fi abẹ bíléèdì láàmú fi fa àwa á ṣe ìlú àjíwèrè ni wá àwa kì í ṣàjíwèrè o ẹ dìde músàárì jẹ jàrí tó Ojútólé Ojútólé àti ìbẹ̀rẹ̀ níbi tí ó parí ìjà. títí ọjọ́ tátún parí ti ìtàn Yorùbá Táíwò ló kọ́ mi Ojútólé ló kí pé ká tún fèrè pàdé ó dàbọ̀. tó mo kí ọmọdé o mo kí àgbà mo kí gbogbo ọkùnrin mo kí gbogbo obìnrin táyì náà bá fẹ́ darapọ̀ máwọn tó ń ṣe alátìlẹyìn ètò yín ètò wa ìtàn Yorùbá ẹ lè kàn sí mi lórí òǹkà ẹ̀rọ mi lórí WhatsApp ẹ lè kàn sí mi lórí +234 8023687432 ẹni kẹ́ ẹ fi kàn sí mi títí ìgbà tá a tó pàdé o èmi ọmọ yín ọ̀rẹ́ yín mo kí bàbá mi Olúbàdàn tilẹ̀ Ìbàdàn o mo kí bàbá mi Aláàfin Ọ̀yọ́ mo kí bàbá mi Ọ̀nìrìṣà mo kí gbogbo lọ́balọ́ba mo kí bàbá mi Àwùjalẹ̀ Ìjẹ̀bú pé a kú ọdún ààwẹ̀ Rọ̀mọ̀dánù yìí o ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ rẹ̀ iná ni yóò parí rẹ̀ ní ayọ̀ àti àlàáfíà títí ìgbà tá a tó pàdé èmi a máa wí pé ejò kan ò ní rọ́ọ̀lù wèrè pé láyè kó dúró ire o. orí bá ti kú ká ránṣẹ́ pa
olùkọ́ àgbà Láàjì Àbáàsì Àpàtẹ.